A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ó fẹ́ẹ̀ tó ológun 12 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn ìgbìyànjú ìdìtẹ̀gbàjọba títí kan olórí wọn ringleader àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba gẹ́gẹ́ bí ológun àti àwọn agbófinró ṣe sọ fún iléeṣẹ́ ìròyìn AFP lánàá. Orísun ìròyìn kan ní àwọn ológun 13 ní ọwọ́ bà. Ẹlòmíràn fi kún wípé gbogbo àwọn ológun tí wọ́n mú wọ̀nyí jẹ́ ológun tó ń sìnlú lọ́wọ́ yàtọ̀ sí ọ̀kan nínú wọn tí ó jẹ́ òṣìṣẹ́ ológun àná. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkéde òwúrọ̀ àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán Benin níbi tí ẹgbẹ́ ológun kan ti kéde ìyọnípò ààrẹ Patrice Talon àti wíwọ́gilé gbogbo iléeṣẹ́ ìjọba. Àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n pe ara wọn ní Military Committee for Refoundation ni wọ́n ní àwọn ti gbàjọba, ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ wí fún akọ̀ròyìn wípé àlàáfíà ni ààrẹ Talon wà. Àwọn alátìlẹyìn rẹ̀ ti ń mú àlàáfíà jọba. Ìjọba ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní iṣẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kékeré kan, a small group tí wọn kò ní alátìlẹyìn púpọ̀, limited influence. Àwọn ojúlówó ológun ti ń mú ìrọ̀rùn padà. Gbogbo ìlú àti orílẹ̀-èdè ló wà ní ìpamọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ṣe jábọ̀. Èyí ń wáyé bí ààrẹ Bọ́lá Tinubu ṣe gbóríyìn fún iléeṣẹ́ ológun Nàìjíríà lórí bí wọ́n ṣe tètè gbé ìgbésẹ̀ àti dá sí ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba ní Benin Republic, orílẹ̀-èdè lágbègbè. Ìgbésẹ̀ Tinubu ń wáyé lẹ́yìn tí àwọn Loyalist Forces ní Benin ṣe àtìlẹ́yìn fún ikọ̀ ológun Nàìjíríà àti tójú òfurufú láti tú àwọn ológun tí wọ́n gbàjọba iléeṣẹ́ amóhùnmáwòrán orílẹ̀-èdè lówùúrọ̀ àná ọjọ́ Àìkú ká bí wọ́n ti ní àwọn ti gbàjọba lọ́wọ́ ààrẹ Talon. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà buwọ́wọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ìjọba Benin béèrè fún ìrànlọ́wọ́ Nàìjíríà nínú àtẹ̀jáde méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbìyànjú àti gbàjọba tí Colonel Pascal Tigui darí ni wọ́n ti kéde dídáṣẹ́ dúró gbogbo iléeṣẹ́ ìjọba. Gẹ́gẹ́ bí àlàyé Ọ̀nànúgà, Tinubu gbé ìgbésẹ̀ ló fi darí ọkọ̀ jagunjagun ojú òfurufú láti gbàjọba gbogbo òfurufú ilẹ̀ Benin kí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ lé àwọn ológun tí wọ́n kọ̀ àti gbọ́ràn sí àṣẹ ìjọba títí kan ẹni kéde lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti ibi ìpàgọ́ ológun. Bákan náà ni Benin béèrè fún ìrànlọ́wọ́ ológun ojú òfurufú àti tilẹ̀ láti fi dáàbò bo òfin àti lọ́wọ́ ìkọlù àwọn ẹgbẹ́ tí wọ́n dìhámọ́ra ogun. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìbéèrè yìí ni Chief of Defence Staff Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé mú wá sí ìmúṣẹ àti wípé àwọn ológun Nàìjíríà ti múlé sí Benin. Tinubu tí òun náà jẹ́ alága ECOWAS ní ìdásí yìí lọ pẹ̀lú ìlànà ìjọba tiwantiwa àti ìṣèjọba gidi. Ní báyìí, wọ́n ti mú àlàáfíà jọba ní ilẹ̀ agbègbè neighboring country, wọ́n sì ti ṣiṣẹ́ ìmóríyá láti fi ara ìjọba tiwantiwa balẹ̀. Ààrẹ ní bí ike ní Nàìjíríà wà lẹ́yìn ìjọba àti àwọn ará Benin. Lẹ́yìn èyí ni ìjọba Benin kéde wípé wọ́n gbìyànjú àti gbàjọba ṣùgbọ́n gbogbo rẹ̀ ni àwọn ti kápá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iṣẹ́ ojúnà Lagos-Calabar Coastal Highway yóò tó di ìrọ̀rùn pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi iná tó ń lo agbára oòrùn, CCTV kámẹ́rà láti fi ṣe àlékún ìdàgbàsókè ààbò àti láti lè jẹ́ kí àwọn elétò ìlera tètè dé láàrin ìṣẹ́jú 10 tí wọ́n bá ké sí wọn lásìkò pàjáwìrì. Mínísítà fún iṣẹ́ òde David Umahi ni ó ṣe ìkéde yìí níbi ó ti lọ ṣe àbẹ̀wò sí iṣẹ́ ojúnà Calabar sí Itu àti apá kan 3A àti 3B 750 km highway tí wọ́n ṣe lọ́wọ́ ní ìpínlẹ̀ Cross River. Iléeṣẹ́ Hitech Africa Construction ló ń ṣe iṣẹ́ yìí pẹ̀lú àmúlò ojúlówó kọnkéré fún pavement. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní Awi, ìjọba ìbílẹ̀ Akampa, Umahi gbóríyìn fún Hitech fún àbójútó iṣẹ́ tó pójú òṣùwọ̀n pẹ̀lú àmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti àwọn òṣìṣẹ́ tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ bí ó ti ṣe àpèjúwe iléeṣẹ́
iléeṣẹ́ yìí ní ojúlówó alábàáṣiṣẹ́pọ̀ fún ìdàgbàsókè Nàìjíríà. Bákan náà ni ó gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ti ṣe agbátẹrù iṣẹ́ àkànṣe, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí jẹ́ àfojúsùn ààrẹ tí ó ti ń bomi rin láti ọdún 27 sẹ́yìn láti ìgbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn aláṣẹ Nàìjíríà ti rí ìyọ̀ǹda 100 akẹ́kọ̀ọ́ tí àwọn agbébọn jí gbé ní iléèwé Ìjọ Àgùdà ní oṣù tí ó kọjá gbà, gẹ́gẹ́ bí orísun ìròyìn láti United Nations ṣe jábọ̀ lánàá, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì mọ ipò tí àwọn 165 yòókù wà. Nínú oṣù kọkànlá ni wọ́n jí akẹ́kọ̀ọ́ 315 àti òṣìṣẹ́ gbé kúrò ní St. Mary's Co-Educational Boarding School ní gbùngbùn àríwá ìpínlẹ̀ Niger, bí orílẹ̀-èdè ṣe ń fojú winá ìjínigbé lọ́tùn-ún-lósì. 50 nínú àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ríbi sá mọ́ àwọn ajínigbé lọ́wọ́, tí ó fi ṣẹ́kù àwọn 175 lákàtà àwọn ajínigbé. 100 tí wọ́n rí gbà yìí ni wọ́n ti ń gbáradì àti yọ̀ǹda fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Niger lónìí, ọjọ́ Ajé, gẹ́gẹ́ bí UN ṣe jábọ̀. Agbẹnusọ Ààrẹ Sunday Dare fìdí ìyọ̀ǹda 100 akẹ́kọ̀ọ́ yìí múlẹ̀ fún akọ̀ròyìn AFP, ṣùgbọ́n agbẹnusọ Bíṣọ̀bù Kòtàngórá Diocese Bulus Yohana tó ń ṣàmójútó iléèwé Daniel Atom ní àwọn tí ń gbàdúrà bí àwọn tí ń retí ìpadàbọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Bí ó bá ṣe wípé lótìítọ́ ni wọ́n ti rí nínú wọn gbà, inú àwọn á dùn, nítorí ìjọba àpapọ̀ kò tíì fi tó àwọn létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Gani Adams ti fi ìgboyà rẹ̀ hàn wípé ìṣòro ààbò lè wá sópin láàrin oṣù 6 bí ìjọba àpapọ̀ bá lè bu ọwọ́ lu ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Adams sọ èyí nígbà tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lónìí, bí ìpòrúru ọkàn ṣe ń tẹ̀síwájú lórí rògbòdìyàn àti ìkọlù àwọn ọ̀daràn ẹ̀dá jákèjádò orílẹ̀-èdè. Ààrẹ Ọ̀nà Kakanfò ní fún ìgbà àkọ́kọ́ àwọn adarí káàkiri ẹkùn 6 fi ẹnu kò lórí ìdí tí wọ́n fi nílò ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, bí ó ti ní ẹkùn àríwá pàápàá náà ti fi ọwọ́ sí ìdíwọ́ kan ṣoṣo tí ó kù ní kí ilé aṣòfin láti bu ọwọ́ lù ú. Ó ní bí ilé aṣòfin bá lè fi ọwọ́ sí èyí tí ààrẹ náà bu ọwọ́ lù ú, ìṣòro ààbò yóò dínkù pátápátá láàrin oṣù 6. Adams mọ rírì ipa àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n tẹnumọ́ wípé ẹgbẹ́ yìí kò ní ohun ìjà olóró ìgbàlódé àti àtìlẹ́yìn tí òfin láti lè dojúkọ àwọn adàlúrú tí wọ́n ń dìhámọ́ra ogun. Bákan náà ni ó tọ́ka ìpàdé àwọn gómìnà ẹkùn gúúsù tí ó wáyé láìpẹ́, níbi tí wọ́n ti fi ẹnu kò wípé ọlọ́pàá ìpínlẹ̀ ló lè ṣe é. Adams ní ẹni nífẹ̀ẹ́ orílẹ̀-èdè kan kò ní ṣe lòdì sí ìgbésẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Adams tún tọ́ka ìfòyà wípé ó ṣeéṣe kí àwọn kan ṣi agbára lò pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá, bí ó ti rọ ọmọ Nàìjíríà kí ẹ̀mí aráàlú jọ wọ́n lójú ju ọ̀rọ̀ òṣèlú lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò tíì pé oṣù 3 lẹ́yìn tí wọ́n parí ìjà láàrin mínísítà ìlú Àbújá Nyesom Wike àti ọmọ rẹ̀ lẹ́nu òṣèlú Gómìnà Siminalayi Fubara, tí ìjà òṣèlú tún ti ń rúgbó bọ̀ láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ Rivers. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tí agbẹnusọ Amaewhule ń darí, tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike, ti ń gbáradì fún fàákàjà pẹ̀lú gómìnà. Bí a kò bá gbàgbé wípé ìjà òṣèlú láàrin Wike àti Fubara bẹ́ sílẹ̀ lórí ìṣàkóso ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ ní kété tí gómìnà gbàjọba ní ọdún 2023. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó peléke sí i ní ọdún 2024 lẹ́yìn tí ẹgbẹ́ Amaewhule darapọ̀ mọ́ ìjà tí ó mú aṣòfin 27 fi PDP sílẹ̀ bọ́ sí APC, ṣùgbọ́n èyí kò dùn mọ́ àwọn alátìlẹyìn Fubara nínú, ni wọ́n fi kéde ìṣòfò ààyè wọn ní ọjọ́ 6 oṣù keje, tí ó mú ìjà òṣèlú fẹjú kẹ̀kẹ̀ sí i
Rògbòdìyàn yìí tẹ̀síwájú títí di ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2025 lẹ́yìn tí ààrẹ kéde ìlú òfararọ tí ó fi júwe ilé fún Fubara, igbákejì rẹ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ fún oṣù 6. Ṣùgbọ́n nínú oṣù keje ọdún 2025 ní Tinubu ní ìpàdé pẹ̀lú Fubara, Wike àti Amaewhule ní ilé agbára níbi tí ó ti parí ìjà pẹ̀lú àwọn alágbára olóṣèlú. Kò tíì wá pé oṣù 3 lẹ́yìn èyí ni ìjà òṣèlú mìíràn tún fi ń rúgbó bọ̀. Ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2025 ní Amaewhule bu ẹnu àtẹ́ lu ìṣèjọba gómìnà Fubara bí ó ti fi ẹ̀sùn kàn án wípé kò yà sí ilé-ìwé primary àti secondary tìjọba. Nínú fọ́nrán ni wọ́n ti ń gbọ́ tí Amaewhule ti ń sọ wípé ìbàjẹ́ lábẹ́ ìṣèjọba yìí kò ṣe ìtẹ́wọ́gbà rárá, ìdójútì ńlá gbáà ni. Àbí báwo ni ilé-ìwé ìjọba ní ìpínlẹ̀ tó ń ṣàn fún wàrà àti epo ṣe máa bàjẹ́ débi wípé àwọn akẹ́kọ̀ọ́ ò ní olùkọ́ kan ló ń kọ́ ọ̀pọ̀ kíláàsì lẹ́ẹ̀kan náà? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.